tọ́ mo kí gbogbo àwa ojúlówó ọmọ káàárọ̀ oòjíire tí a mọ̀ pé ewé àti egbò pé ó wà. Ní àkọ́kọ́ mo ṣèbà Elédùmarè ọba dániwáyé, ọba tó mọ kọ̀rọ̀ àti gbangba ẹ̀dá, ọba adẹ́dá, ọba ṣẹ̀dá, ọba tí ì sùn tí ì tó gbé. Mo ṣèbà ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pèlè alápò kàlòlò tí ń gbé mọ́yìn bí kàlọ́kàlò má gbé mi báyìí o. Mo ṣèbà kí bà mí ṣe. Ìbà odi àbùbá, ìbà ara orúfé, ìbà olúwo, ìbà odùgbọ̀nà, mo ṣèbà kí bà mí ṣe o. Ìbẹ̀yìn ìyá afẹ́gẹ́gẹ́ níyẹ, ìbà ni mo ṣe kí bà mí ṣe. Ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ìbà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ìbà ọmọdé ilé, ìbà àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin, mo ṣèbà kí bà mí ṣe. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa, ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé kò sí. Ẹ jẹ́ kí n sọ kinní kan tí mo rí, tí mo nínú ìwòye ti tèmi. Oògùn wà, ẹ ń bá ní òṣó oògùn ó ti kú wọn àti ìgbésí ni, ayé ò ní san wá nídìí o. Oògùn wà, ṣùgbọ́n mo kàn wá rí i pé ó dàbẹ̀ ni pé oògùn kà ó lẹ́ẹ̀sì púpọ̀ ju oògùn oríire lọ. Ní tí mo kàn rí nù ní ìwòye ti tèmi. Ṣé rójú ọ̀run táwọn wò yìí, oríṣiríṣi àwọn màláíkà ló wà ń bẹ̀ tó pọ̀. Bí èyí tí ń ṣe dáadáa ṣe wà ń bẹ̀, bẹ́ẹ̀ lè tí ń ṣe burúkú náà wà ń bẹ̀. Eléyìí tí wọ́n bá wá mọ̀ pé ń bẹ̀ ká ní burúkú ń le o mọ̀ pé ní gbogbo ìgbà, òun náà ni ó mọ̀ gùn ọ́, òun ni ó mọ̀ rìn mọ́, ni wọ́n mọ̀ tẹ̀lé ọ torí pé àwọn ló ń lò ní gbogbo ìgbà. Tó bá jẹ́ pé ètò dáa bẹ̀ ló bá ń lò, àwọn náà ni ó mọ̀ rìn mọ́. Àkíyèsí mi òun nù n tá a sì ń pè láṣìírí tó gùn tí ò lópin ni. Bẹ́ẹ̀ ni tí a bá wò á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń pè ní àṣírí nígbà tá a wà ní kéékèèké, tá a wà níléèwé, a máa ń ṣe àṣírí kan tí a ṣe tá a bá ti fi ra ọwọ́ báyìí, tá a fi ra ọwọ́ báyìí, tá a bá pé bóyá obìnrin àjọbọ ọwọ́ báyìí, àkàngbámú báyìí a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Gbogbo kìíní pọ̀ ní oko yìí o. Gbogbo n tá a bá sọ pátápátá, tá a bá yẹ fílẹ̀ tá a túká, ibẹ̀ lọ́kàn rẹ̀ wà kò ní kó ń bẹ̀ tó sì ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n a rí i pé ní ìsìn kò ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. Kí ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí? Àwọn nǹkan míì wá, ẹ wo ètùtù ìpèsè tá à ń gbéhùn ní ayé àtijọ́. Ìpèsè gbígbé, sẹ́rí iná mọ́tò tó ń bọ̀ yáa, àwọn kan ní a máa ba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ jẹ́. Ló fi dàbẹ́ ni pé ọ̀nà oko ńgbà lóòótọ́ àwọn oríta kan wà tí wọ́n sì ń gbé nǹkan sí dáadáa, ṣùgbọ́n àwọn bàbá kan ní nínú ìwádìí wa náà ni àwa máa ń lọ káàkiri tá a bá nídìí àṣírí kan, tá a bá gbọ́ pé nìkan ní àṣírí kan lọ́wọ́ àwa lọ. Gbogbo tó bá yẹ ká fi tù láà fi tù kó lè yọ̀ǹda àṣírí yìí fún wa. Àwọn míì ó ní àṣírí yìí o, mo tọ́jú ẹ̀ sí ọ lọ́wọ́ ni kò gbọdọ̀ jáde ta o. Àwọn míì ó sì ní kò sí wàhálà torí pé àwọn kan nígbàgbọ́ pé àṣírí tó bá ti bọ́ sí orí social media tó rà sọ̀ ń ta fẹ́ ṣe, àwa ń ṣe é fún yàn o, ṣùgbọ́n a lè filẹ̀. Àwọn míì ó ní kò sí ń tọ́jọ́, àwọn ò fẹ́ àṣírí orí social media torí pé ọ̀pọ̀lọpọ̀ believe pé kò pé. Ní ìkànnì tábà yìí fi àṣírí lẹ̀ tí ò ní pé àjẹ́ kan mọ ìdí bóyá bí táṣírí yìí ti wá o, wọn ò fún wa láǹfààní, wọn à fún wa lóore ọ̀fẹ́. Ó dáa, àṣírí kan wà táwọn ń pè ní gbẹ̀tugbẹ̀tu. Gbẹ̀tugbẹ̀tu ni wọ́n ń pè àṣírí yìí. Gbẹ̀tugbẹ̀tu nínú ìjàngbara, nínú nǹkan ìjàngbara òun ni gbẹ̀tugbẹ̀tu wà. Bá a ṣe ní Olúgbòhùn
a ní àfọ̀ṣẹ a ní àwíṣẹ a ní máyẹ̀hùn bẹ́ẹ̀ ni a ní gbẹ̀tugbẹ̀tu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ọ̀rọ̀ tí mo sọ nípa Olúgbòhùn pé gbogbo àwọn nǹkan ìpátá abẹ́ Olúgbòhùn ni wọ́n wà torí pé Olúgbòhùn ni ọ̀gá gbogbo wọn pátápátá. Gbẹ̀tu náà tún ní agbára. Iṣẹ́ gbẹ̀tu náà ni pé ó yá ṣe báyìí ṣe, ó yá dúró báyìí dúró, ó yá ṣe báyìí ó yá ṣe. Àwọn tí wọ́n bá wo fídíò mi kan mo ṣàlàyé nípa ọkùnrin kan àjókòó síta lálẹ́ ni à ń ta lúdò lálẹ́ àwọn kéékèèké. Bàbá ọdẹ kan wà lọ́dọ̀ wa ń gbà náà lọ́hùn. Ọkùnrin kan wà ọkùnrin yìí máa ń mú nǹkan abòdì kejì ní ti máa ń wá. Òun àti bàbá ìjọ ní ìjà wọ́n sì ba kòkó lẹ̀ wọ́n jọ ń jà. Bàbá yìí wá ń sọ fún ọkùnrin tí mò ń sọ yìí pé ó yá tapolin tó tíìkì dáadáa ni náà fi ba kòkó wa nígbà náà. Ó ní kó sí kòkó ó sì sí mú apẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bí aago 10 alẹ́ ó sì mú ó yá máa bu kòkó ó sì bu sínú apẹ̀rẹ̀ ó ní gbé lérí máa lọ. Kìí ṣe pé wọ́n sọ fún mi o, kìí ṣe tán o, ó sì gbé lérí. Bàbá yìí sì yọ ohun tó wà lẹ́nu ẹ̀ ó sì pariwo olè pé olè. Wọ́n bá kòkó lórí ẹ̀ lóòótọ́ òun gangan wá ń sọ pé wọ́n á sọ fún mi o, ojú mi ni lọ́jọ́ tí mò ń sọ yìí. Bí gbẹ̀tu ṣe ń ṣiṣẹ́ gbẹ̀tugbẹ̀tu bí ṣe ń ṣiṣẹ́ òun ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí bẹ́ẹ̀ ni gbẹ̀tu ṣe ń ṣiṣẹ́. Olúgbòhùn tí mo fi sọ pé òun lọ ga gbogbo wọn ni pé a máa ń táìmù Olúgbòhùn pé Olúgbòhùn ó yá tó bá di aago báyìí èpè ara ẹ̀ ló wà o. Ẹ má jẹ́ kí n tún máa ṣe àwítúnwí asán. Gbẹtugbẹtu gan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Oríṣiríṣi gbẹ̀tu ló wà o bẹ́ẹ̀ ni èyí tí wọ́n wà ní ìwò ẹ̀tu tó jẹ́ gbẹ̀tu tí ì ṣe àfọ̀ṣẹ ó wà. Èyí tá a dì ní kò bẹ̀rẹ̀ ó wà. Èyí tá a tọ́lá sórí ahọ́n ó wà. Eléyìí tí mo wá fẹ́ mú wá lónìí òní kò bẹ̀rẹ̀ ni. Gbẹ̀tu òní kò bẹ̀rẹ̀ kì í ju tíntín báyìí lọ torí kó lè dúró ní kọ̀rọ̀ ẹ̀kẹ́. Ìmọ̀ ń jóyàn lẹ́ẹ̀kẹ́ téèyàn bá jù sẹ́nu tí ó máa jóyàn tẹ́ pé agídí gan lè yóò fi sáré sọ nǹkan téèyàn fẹ́ sọ kí ó lè bóyàn ní ẹnu ní èyí tó bá ṣiṣẹ́ dáadáa. Kí ni ẹ bá mi wá lórí gbẹ̀tu yìí? Mo ṣe ìmọ̀ ìjìnlẹ̀ púpọ̀, mo wádìí, mo rin ìrìn àjò tó pọ̀ lórí gbẹ̀tu. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá panumọ́ àbò tábàfẹ́ tìyá egbò òwú akẹsẹ egbò kàkàsí ńlá àti egbò àìdán. Àìfọ̀ ní àwọn egbò yìí. Ẹ jẹ́ ká gún pọ̀ ká pò mọ́ṣẹ́. Ẹ jẹ́ ká jẹ́ kọ́ṣẹ́ yẹn pọ̀ díẹ̀. Ìyá ọṣẹ ní o, ìyá ọṣẹ láàgùn mọ́. Sẹ́rí tí wọ́n bá ń kọ́bẹ̀ á ti gún ọṣẹ yìí á mọ̀ kó sínú mo rántí ńgbà náà pé mo sábà ń wò pé kí ni wọ́n ní agbédá nílò oko tá a bá ń lọ. Ọṣẹ yìí á gbé dání lọ sí oko tá a bá ń lọ. Tí wọ́n bá ń kọ́bẹ̀ lọ́wọ́ sẹ́mọ̀ tí wọ́n bá ti sọkọ́ mọ́lẹ̀ báyìí wọ́n máa já sínú ihò kan lásìkò tójú ẹsẹ̀ bẹ̀rẹ̀ báyìí tẹ́ pé omi ó fọ́n síyàn lára. Olóǹtó inú ilẹ̀ á máa wà ń bẹ̀ tómi ó wà lára ẹ̀. A ní fọwọ́ mú olóǹtó yìí o. Tá a bá ti rí ọṣẹ́un ńlá tẹnu ẹ̀ kúróbójó ńlá dàdé mọ́lẹ̀ àtòun àtòmíhun á fi kó pọ̀. Àwa wà yí mọ̀ tẹ́ pé olóǹtó yóò wà láàrin ọṣẹ́un. A lè gbé inú nǹkan ká máa ṣiṣẹ́ lọ. Ó lè jẹ́jọ́ náà, ó lè jẹ́jọ́ kejì, ó lè jẹ́jọ́ kẹta. Ẹ̀jẹ̀ á jò ká gbé sínú agbada. Ẹ̀jẹ̀ á jò. Tá a bá ti jó kínní kó
kó má ṣe jù o kó má bàjẹ́ o kó má dèrú ni mò ń sọ o ẹ jẹ́ àdín ní kò bẹ̀rẹ̀ ìyàlẹ́nu tó máa wà ń bẹ̀ ni pé bó lo ọjọ́ 5 olóǹtó yìí ò ní kú o bẹ́ẹ̀ ni omi wà máa sun jáde lára ọṣẹ hùn tó bá lo ọjọ́ 5 kò ní kú ẹ jẹ́ àjò ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ sí ní dì ní ìkóbẹ́rẹ́ ká máa dín ìkóbẹ́rẹ́ a lè di 100 nínú nǹkan tí mo rọra sọ a sì lè di jù bẹ́ẹ̀ ó sì lè má tó bẹ́ẹ̀ torí máa ń rà tá a bá dì tán àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àṣírí ń bẹ ní ilẹ̀ Yorùbá ìlòkulò wa ló fa ọ̀pọ̀lọpọ̀ àṣírí táwọn bàbá wa ò filẹ̀ fún wa mọ́ tí wọn ò fi tinútinú yọ̀ǹda mọ́ pé ibi ìlòkulò lọ́ọ́ máa lò tẹ́lómi bá bínú bí kọ́run ó ya lulẹ̀ ni ṣùgbọ́n àṣírí tí mo ra mẹ́nu báyìí àṣírí tó jẹ́ ni o mo bá tí mo ti gbọ́ nípa ẹ̀ rí nígbà tá a wà kékeré lẹ́yìn náà mo tún ti bá a pàdé ní ẹ̀ẹ̀mẹ́rin lọ́dọ̀ àwọn àgbègbè tí ì ṣe ìlú kan náà tí a tún rin ìrìn àjò lọ sí ìlú tó jìnnà tí ì ṣe bí ìlú tó lé níbi 50 máìlì láti wá àṣírí rẹ̀ tèmi ò mọ̀ pé òun ni tí mo tún bá pàdé tí mo wá wò pé tí ì sì ṣe pé bóyá àwọn ẹni tí wọ́n fún mi pé bóyá orí Facebook wọn ti rí wọ́n á wò pé àṣẹ pé àṣírí 08061408254 09072793348 ní nọ́mbà tí ẹ lè pè wá sí tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń filẹ̀ lílẹ̀ tó ní ìbéèrè nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ọmọ kí wa o ẹ fọ́lọ̀ wa ní YouTube Ọmọgíẹ̀sí TV mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o.